Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ọlọ́jọ́ ìbí. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ọlọ́jọ́ ìbí. Ó yá o àpáta dé o. Lónìí ọjọ́ ìbí olóríire mo fẹ́ máa fi kánkánná lu kánkánná kí kánkánná máa lu kánkánná. Òní lọ́jọ́ ìbí Abíọ́dún ọmọ Abíóyè. Ọlábáyọ̀ Alówónlé heritage. Mọ́ gbóhùn ẹnu mi wọlé mi kí. Ọkùnrin lẹ́gẹ́lẹ́gẹ́ tó nàró tó dúró rẹ̀ ó dúró wá. Jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe òun bọ́mọdé ṣe ó tún bẹ̀rù àgbà. Ọlọ́jọ́ ìbí òní lọ́dún rẹ̀ onínú rẹ̀ oníwà ire oníwà tútù bí àdàbà. Abá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ọ sí tí ó sì dá ọ̀dà ọkùnrin rẹ̀ dúdú bíi kóró oṣù oníwà rẹ̀ onínú rẹ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ lórí. Lẹ́gẹ́lẹ́gẹ́ lórí ó nà délẹ̀ ó dúró déédéé ó dúró lọ́kùnrin. Má jẹ́ dúró pé rárá òyàlé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ ẹ̀rìnmọ̀jẹ́ ọmọ sàájà. Ìwọ lọmọ igi kan tó ya dínà ní pópó lówé. Kò jẹ́ kẹ́rù ẹlẹ́rìn lè roko kò jẹ́ kí wọ́n fẹ́ ẹlẹ́rìn ó lè rodò. Tó bá jẹ́ tajó lè yí o. Ìwọ lọmọlé ẹlẹ́mọ compound lẹ́rìn Ọ̀ṣun. Àyànfẹ́ ọ̀la ọmọ owó jọ ọmọ ìbí òjẹrin ọmọ àríjíjókòó lówó ọmọ àṣùṣù káàdì relé àlè ọmọ adọ́kọ̀ níbi owó gbèsò ọmọ asọ̀fìmọ́ bàbẹ̀ jẹ́ ọ̀sàrò òlépo lé ọ̀sàrò oníyọ̀lé wọ́n ní kó kárelé kó lọ́ọ́rẹ́ ìfàtẹ́nà mọ́ títẹ̀léwé ata lágbára lọ́wọ́ Ọlọ́run ìwọ òní tẹ́ tẹ̀tẹ̀ òkè tẹ́ láwùjọ ẹ̀fọ́ òní bá wọn tẹ́ láyé ń bí òní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ òdìdí tí ń dirí ìjímèrè mọ̀rí tí mọ̀rí ọmọ tuntun àmọ́rí ire fún wọn orí rẹ̀ ò ní burú ò ní sọ̀fànù bíkú bá rí ọkọ rẹ̀ ọkété bárùn bá rí ọkọ yẹ̀bá ò ní ṣe déédé ikú ò ní ṣe déédé àgbákò ìwòye ọdún tó ń bọ̀ àjọfà ìkú dẹ́gbẹ̀rá ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ó máa lọ re ó máa bọ̀ re àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu. Happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyá bá ṣe tá gbéra ó dinú kókó ògì bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tá gbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mo rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ọlọ́jọ́ ìbí. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ọlọ́jọ́ ìbí. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.